ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò tí a pè ní oore ọ̀fẹ́ fún ti tòní. Seed of Life Television òun náà ní ìkànnì agbára tí ẹ ti wà, ìkànnì tó ń ṣiṣẹ́ takuntakun lórí ìtànkálẹ̀ ìrere àti ìmúgbòòrò ìjọba Ọlọ́run. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́-àgùntàn Kenaland Baptist Church ní Fátòkun níbàkó ní ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Àkórí tó wà níwájú mi ni a pè ní mímọ̀ọ́mọ̀ rú òfin. Ẹ jẹ́ ká gbàdúrà. Ẹni tó dá ayé àti ọ̀run á gbé yín ga yín lógo fún àǹfààní ńlá ńlá yìí. Olúwa gba ọpẹ́ wa, ògo ni forúkọ yín ní òkè ọ̀run. Torí pé ẹ mú wa rí wákàtí yẹn láyọ̀. A fẹ́ lọ nínú ọ̀rọ̀ yín, ẹ túmọ̀ ọ̀rọ̀ yín fún wa. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó gbà wá, ẹ jẹ́ kó tún wa ṣe, ẹ jẹ́ kó gbà wá là. Jésù Kristi Olúwa wa, àmín. Rántí bí a ṣe ń tẹ̀síwájú, má gbàgbé o, àmì pupa yẹn tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí, bá mi tẹ̀, aago ẹ̀gbẹ́ rẹ̀ bá mi tẹ̀. Yìí ni ó máa fún ọ ní àtẹ̀ránṣẹ́ ní gbogbo ìgbà tí àkókò ètò yìí bá ti ń kò. Lórúkọ Jésù, èyí tó ń gbọ́ yìí, tó ń wò yìí kò ní jẹ́ àwòmọ́ fún ọ. Kókó ọ̀rọ̀ tó wà níwájú mi bí mo ṣe sọ náà ni mímọ̀ọ́mọ̀ rú òfin. Ìwé Ẹ́sítérà orí 9 ẹsẹ̀ 10 sí 15. Ó pọ̀ ṣùgbọ́n màá kàn láǹfààní láti ka ẹsẹ̀ wúrà fún wa. Màá ka ẹsẹ̀ wúrà fún wa. Kí là ń pè ní òfin? Kí ni a lè fi òfin wé? Alẹ́ ni tó ń ṣe òfin. Ṣé òfin mẹ́ni tí ó dáa? Mú ká láti ẹsẹ̀ 13. Ó ní àti lẹ́yìn gbogbo èyí tí ó dé sí wa nítorí ìṣe búburú wa àti nítorí ẹ̀bi ńlá, nítorí pé ìwọ Ọlọ́run wa ti dá wa sí ju bí ó ti yẹ fún àìṣedéédé wa, ó sì fi irú ìgbàlà bí èyí fún wa. Ẹsẹ̀ 14, èyí tí ó jẹ́ wípé abala rẹ̀ nìkan ni màá kà. Ó ní àwa ìbá tún rú òfin rẹ. Àwa ìbá tún rú òfin rẹ. Wòlíì kan ló ń béèrè ìbéèrè níbí. Gbogbo wa la mọ irú ènìyàn tí wòlíì yìí jẹ́. Ó jẹ́ akékaka, ó jẹ́ wòlíì Ọlọ́run tí a gbé kalẹ̀ fún ìkìlọ̀ láti pe ìran Ísírẹ́lì sí àkíyèsí nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Pàápàá jùlọ, ó jẹ́ wòlíì tí a gbé kalẹ̀ fún ìran Ísírẹ́lì fún ìnípadàbọ̀sípò Ísírẹ́lì. Kí ló ń ṣẹlẹ̀? Nígbà tí ìran Ísírẹ́lì bá ti kùnà tán, wọn a máa rí ìyẹn já wọn ní kẹsẹ̀. Ara àwọn tí Ọlọ́run gbé kalẹ̀ láàrin wọn, òun náà ni a mọ̀ sí wòlíì yìí, Ẹ́sítérà. Náà, kí ni nǹkan tí mo fẹ́ bi wá léèrè lẹ́ẹ̀kan tí mo fi mẹ́nu dúró? Ó ní pé kí ni à ń pè ní òfin? Òfin jẹ́ ohun tí a lè pè ní idà olójú méjì tó jẹ́ wípé olùkọ́ òfin kò dá mọ̀ mọ́. Ẹni tó ń gbé òfin kò dá mọ̀ mọ́. Ìyẹn ni pé ẹni tó ń fẹ́ máa gbé òfin ró, òfin kò dá mọ̀ mọ́. Ẹgbẹ́ òótọ́, adájọ́ tó ń dájọ́ nínú òfin ò dá mọ̀. Àwa tí a bá máa ń kọjá ní agbègbè ibi tí a ń pè ní ilé ìdájọ́ tí a mọ̀ sí kóòtù, ẹ rí i pé àmì kan wà ńbẹ̀ tí wọ́n máa ń fi hàn. Wọ́n ya ènìyàn kan, wọ́n fi aṣọ bò ó lójú. Bẹ́ẹ̀ ni a rí nǹkan tí a ń pè ní scale àti idà. A rí nǹkan tí a ń pè ní òṣùwọ̀n àti idà. A máa fì. Nígbà tí òfin bá bẹ̀rẹ̀ ìrìn àjò, a máa fì. Kò tí ì lè sọ ibo ni ó fì sí tàbí ibo ni òfin yóò wò sí. Mo sọ nípa kí ni à ń pè ní òfin. Òfin ti Ọlọ́run ó wá jẹ́ àkọsílẹ̀ tó ní ẹ̀rù, ó ní ìtọ̀sẹ̀, ó ní ìlànà tó jẹ́ wípé gbogbo ìṣẹ̀dá tí Ọlọ́run dá pátápátá kò ní oore ọ̀fẹ́ láti rú òfin náà. Òfin ó jẹ́ ohun àìgbọ́dọ̀ mọ́ tẹ̀lé fún gbogbo ẹ̀dá alààyè. Gbogbo ènìyàn tí Ọlọ́run dá, yálà ó sin Ọlọ́run tàbí kò sin Ọlọ́run. Mo ń wo kí là ń pè gan ní òfin. Òfin jẹ́ ìlànà. Àwọn bàbá wa wo àwòjinlẹ̀ kan, wọ́n ní ìlú tí kò sí òfin, ẹ̀ṣẹ̀ ò sí. Ẹ gbọ́ o,
tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí, ó túmọ̀ sí pé ìlú tí ó bá ti ní òfin gbogbo ìlànà wọn lèyàn gbọ́dọ̀ tẹ̀lé. Ìlànà Ọlọ́run dúró kò yí padà. Ìran Ísírẹ́lì wọ́n kùnà, wọ́n wá pẹ̀ kíyèsí ara wọn. Wòlíì tó ń darí wọn lọ́wọ́ ní àkókò yẹn ó ní a mọ̀ sí Ẹ́sítérà. Ẹ́sítérà gẹ́gẹ́ bí wòlíì ṣe àfihàn òfin Ọlọ́run àti ìkùnà àwọn ènìyàn ní mímọ̀ọ́rú rẹ̀, ní mímọ̀ọ́rú. Ẹ jẹ́ ká lọ wo ẹsẹ̀ ìkẹwàá ń pàkíyèsí wa sọ, ó ní ǹjẹ́ nísinsìnyí Ọlọ́run wa kí ni àwa ó wí lẹ́yìn èyí, nítorí àwa kọ àṣẹ rẹ̀ sílẹ̀. Ìyẹn ni wípé kì í ṣe ẹgbọ́ o. Nínú àkíyèsí a mọ̀ wípé condition ló máa ń mú kí ìran Ísírẹ́lì orú òfin. Condition bí ebi, condition bí ogun, condition bí ìgbàgbé, condition bí àìgbọràn ló máa ń mú wọn rú òfin Ọlọ́run. Ṣùgbọ́n lọ́wọ́ yìí mo rí wípé lẹ́yìn tí ara tu ìran Ísírẹ́lì tán, lẹ́yìn tí wọ́n ti jẹun yó tán, wọ́n kàn máa rú òfin Ọlọ́run ni. Ẹnìkan náà ń gbọ́ mi lẹ́yìn mímọ̀ rú òfin ohun tó léwu ni. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Òfin Ọlọ́run idà rẹ̀, oh my God, Bíbélì sọ yìí pé ó tún mú ju idà olójú méjì lọ. Ó tún dàbí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí a nà ní nǹkan tó fọ́n káàkiri, tó fọ́n sára ilé, tó fọ́n sí ara oko. Òfin Ọlọ́run mímọ̀ọ́mọ̀ rú òfin Ọlọ́run ohun tó léwu ni mímọ̀ọ́mọ̀ rú fún ènìyàn, torí pé a máa fa kíni o, a máa fa ìbínú ta ni ìbínú Ọlọ́run. A máa mú kí Ọlọ́run kó korò ojú sí ènìyàn. A máa mú kí ìpinnu Ọlọ́run kó yí sódì lórí ayé ènìyàn nígbà tí ènìyàn bá mọ̀ọ́mọ̀ rú òfin. Ẹgbẹ́ o, àwọn ènìyàn wa wọ́n bá ń gbàdúrà, wọ́n ní Olúwa ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá, ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá, ẹgbọ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ohun tí wọ́n ń ṣe ń kọ̀rọ̀, ṣé wo mọ̀ pé ṣẹ̀ ni? Òfin àgbékalẹ̀ òfin Ọlọ́run mọ́kànlá. Jésù Kristi Olúwa wá dé, ó pín sí méjì, ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ènìyàn. Ǹjẹ́ òun ṣe ìfẹ́ Ọlọ́run? Ǹjẹ́ o máa mọ̀ọ́mọ̀ rú òfin Ọlọ́run? Mo kàn máa ń ṣe máa wò pé àwọn kan sọ wípé àwọn gbàgbọ́ nínú Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run àti ìlànà kínní àti ìkejì àti ìkẹta, ó pa á láṣẹ wípé a ò gbọdọ̀ pa ènìyàn. Àwọn kan sì dúró lábẹ́ òfin, lábẹ́ ọ̀mbrẹ́là pípa ènìyàn. Wọ́n wá sọ wípé bí ènìyàn bá ṣe pa ènìyàn sí ni ó ṣe lérè lọ́run. Èyí mà léwu nígbà tí Ọlọ́run pa á láṣẹ pé a ò gbọdọ̀ pa ènìyàn. Yorùbá ènìyàn gbàgbọ́ wípé ẹnikẹ́ni tí ó bá ti pàṣẹ idà pa ènìyàn, ipasẹ̀ idà láò fi ṣe kíni, láò fi pa, ó sì mọ̀ọ́mọ̀ ó pa ènìyàn. Ìwọ ń rú òfin, ó ń kórìíra, ìwọ ń rú òfin, ó ń ṣe ìlara, ìwọ ń rú òfin nípa àgbèrè, ìwọ ń rú òfin nípa àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé nǹkan tó mọ̀ọ́mọ̀ ṣe ni. Èdè táwọn èèyàn sì ń pè sí ni pé if you can't beat them, you better join them. Ìyẹn ni wípé ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá ti wà. Àwọn kan tiẹ̀ tó ń pè kan, wọ́n ní táwọn bá ti ṣe, wọ́n ń pè ní kinní kan òtítọ́, wọ́n á ní irọ́ òótọ́. Ní ìfẹ́ pè lédè tí wọ́n máa ń pè, wọ́n á ní irọ́ tó tọ̀nà. Ìyẹn nígbà tí ó dẹ̀ mọ̀ wípé gbogbo àìṣòdodo pátápátá ẹ̀ṣẹ̀ ni. Ó túmọ̀ sí pé bí ènìyàn bá ti hùwà àìṣòdodo kan, ó ti rú òfin. Rírú òfin Ọlọ́run gẹ́gẹ́ bí ènìyàn, ohun kan tí ó léwu ni. Bí ènìyàn bá rú òfin, yálà ó mọ̀ọ́mọ̀ tàbí kò mọ̀ọ́mọ̀, ohun tí ó nílò láti ṣe ni pé kí ó béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìwé Àìsáyà orí 50 ẹsẹ̀ 7 àti ìwé Jòhánù kínní orí 1 ẹsẹ̀ 9 ó pàkíyèsí wa sí orí ọ̀fẹ́ fún wa nígbà tí a bá rú òfin. Ẹnìkan náà ń gbọ́ mi láàárọ̀ yìí, ẹnìkan náà ń gbọ́ mi ní ọ̀sán yìí.
ò ń gbọ́ mi ní ìyálẹ̀ta tàbí ní àṣálẹ̀ yìí nínú ètò tí a pè ní orí ọ̀fẹ́ fún ti òní, ohun tó nílò náà ni kókó béèrè fún orí ọ̀fẹ́. rírú òfin ó léwu fún ọ gẹ́gẹ́ bí ènìyàn. Rírú òfin ó léwu fún ẹnikẹ́ni tí a dá tàbí tí Ọlọ́run fúnra lára rẹ̀ tó yàn. Àwọn kan wọ́n ti mú àwọn ẹ̀ṣẹ̀ kan wọ́n mú ní nǹkan táwọn aláwùsá ń pè ní ìbádà, yẹn ni pé wọ́n mú lọ́kùnkúndùn, wọ́n rí bí nǹkan tí ò tiẹ̀. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà ní àwọn àwùjọ kan tí ò nítumọ̀ sí wọn. Mo mọ àwọn àwùjọ kan tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àgbèrè kò tiẹ̀ nítumọ̀ sí wọn. Àwọn náà dẹ̀ ń gbé kọ́rùn wípé ká máa pe àwọn náà ní onígbàgbọ́. Ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi láàárọ̀ yìí, ìyá Ọlọ́run tó ń gbọ́ mi ní àárọ̀ yìí, ó léwu fún ọ láti máa mọ̀ọ́mọ̀ rú òfin. Ọlọ́run pàkíyèsí ìran Ísírẹ́lì sí. Ísírẹ́lì wá ń sọ fún wọn pé a ti mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ sí ọ, kí ló kàn? Wọ́n béèrè fún ìdáríjì, wọ́n sì rí ìdáríjì gbà. Ǹjẹ́ ìwọ náà ṣe tán nínú àwọn ẹ̀ṣẹ̀ náà ni bó ṣe jáde lọ kíyèsí ara rẹ wípé o rìn déédéé níwájú Ọlọ́run àti níwájú ènìyàn. Rí wípé o rú òfin, rí wípé òfin àti ìlànà tó tọ́, yálà òfin àti ìlànà Ọlọ́run tàbí ti ìjọba orílẹ̀-èdè. Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá rú òfin, ìwé Jòhánù kìíní orí 3, Jòhánù 2 ẹsẹ̀ 9, ó sọ wípé ẹnikẹ́ni tó bá ń rú òfin, ẹnikẹ́ni tí ó bá rú òfin, ó ní kò gba Ọlọ́run, kò sì sí nínú ẹ̀kọ́ Kristi. Ó túmọ̀ sí wípé bí ìwọ náà bá ti ń rú òfin, ò gba Ọlọ́run gbọ́, kò sí ní abẹ́ ẹ̀kọ́ Kristi. Abẹ́ ẹ̀kọ́ ta ló wá wà? Bíbélì sì sọ wípé gbogbo ẹni tó ń dá ẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ṣé ti Ọlọ́run ni ọ́ àbí ti èṣù? Láàárọ̀ yìí, lọ́sàn-án yìí, ní àṣálẹ́ yìí, ní wákàtí tó ń gbọ́ mi yìí, Ọlọ́run pàkíyèsí tiẹ̀ náà sí ibi kò yí padà, kò yé rú òfin, kò yé mọ̀ọ́mọ̀ rú òfin. Ọlọ́run dá ọ sínú ayé fún èrèdí kan ni. Tó bá sì ti kùnà tó ti ń rú òfin, ó túmọ̀ sí wípé o ò lè ní ìmúṣẹ. Kí Ọlọ́run kó lè bá ràn ọ́ lọ́wọ́, padà wá sí ẹsẹ̀ àgbélébù, gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, ó sì rí àánú gbà. Ó rí wípé nígbà tó bá ti gbà tán, ẹ̀ṣẹ̀ yóò di òrìra fún ọ, ìkùnà yóò di òrìra fún ọ, àti máa dẹ́ṣẹ̀ yóò wá di nǹkan tó jẹ́ wípé yóò nira fún ọ. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Adániwáyé adúpẹ́ agbẹ́yìnga, ayìnlógo lẹ́ẹ̀kan sí fún àǹfààní mìíràn yìí, gba ọpẹ́ wa. Ẹnìkan gbọ́ mi, ohun tó ń là kọjá yẹn lónìí, alágbára ńlá kó já ọgbà lọ́wọ́ ègún ìran tàbí lọ́wọ́ ègún ilé ibi tó ń gbé yẹn lónìí, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run kó já ọgbà. Iṣẹ́ rẹ tí ò lọ déédéé yẹn, látòní lọ bó ṣe ń gbọ́rọ̀ yìí, iṣẹ́ náà kó bọ́ sójú ọwọ́ fún ọ. Láti wákàtí lọ, mo pa á láṣẹ bí ikọ̀ Ọlọ́run wípé ọ̀nà rẹ yóò dára, kó o gbé láìléwu. Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí mo kí wa wípé a kó ìtẹ̀síwájú. Orúkọ mi ni Yusuf David láti ìkànnì Seed of Life Television ní ìlú Ìbàdàn. Ibẹ̀ náà ni a wà. Má gbàgbé o, fún àǹfààní ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa tí mo sọ lẹ́ẹ̀kan. Má gbàgbé láti tẹ bọ́tìnì yẹn pupa ní àti àmì aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kálíbà àmọ́rin yín létí. Àlàáfíà Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Jésù Kristi Olúwa wa, àmín.